mi ìfẹ́ kí fídíò yìí ó pẹ́. Ìgbà tí Taofeek tó bẹ̀rẹ̀ ìjàngbọ̀n, mo sọ fún fúnra mi ni mo sọ fún mo ní kí ló dé tó ń ṣe ìjàngbọ̀n. Àwọn èèyàn ti ń ṣe mistake. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ wípé ọ̀rọ̀ fífẹ́ ló di ìjà wa, wípé bóyá Taofeek fẹ́ mi òun ló dìjà. Mọ́mí ẹ̀jẹ̀ bá ń gbé fóònù yìí kẹ́ bá stop ẹ̀ mà. Wọ́n ní bóyá nítorí pé Taofeek fẹ́ mi ló dìjà. Rárá, lóòótọ́ láwọn àsìkò kan rí òun ló ti make attempt wípé bóyá kò wọ́n fẹ́ mi, ṣùgbọ́n mi ìgbà fún láti jẹ́ kó fẹ́ mi ìfàyè kó fẹ́ mi sílẹ̀. Kìí sì ṣe pé torí ìkórìíra mi kàn wá interested ni. In fact nígbà tó tún di chairman alálàjì ó tún repeat ẹ̀ yóò tó 10 times tí ń sọ wípé Kafila ò dẹ̀ fẹ́ mi, mo ní mi lè fẹ́. So ẹ má rò lọ bí pé bóyá àbí nítorí kò sí tó jọmọ́ bẹ́ẹ̀, nítorí pé àwọn tó ní mi gan mọ̀ pé mi pé kí ló dé tí wàhálà tó yìí. Kafila kí ló wà láàrin ìwọ àti ẹ̀? Mo ní mo fi ọba tó ní mi búra, kò sí fífẹ́ láàrin èmi àti ẹ o, kò sí tó jọ o. N tó ṣẹlẹ̀ láàrin èmi rẹ̀ ni mo ti sọ yẹn. Ọjọ́ tó gbé ẹnìkan wá tó ní kẹ́ni yẹn ó fún mi ní ẹyin àbí nǹkan kan, ọjọ́ yẹn ọ̀tọ̀ ní nǹkan tó rò, ọjọ́ yẹn náà ni mo lé o ní muamala mi àti ẹ̀ stop. Èmi pẹ̀lú ẹ̀ ò ti ẹ̀ nira ó make attempt torí pé bí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ṣe máa sọ pé Kafila ò fáìn yìí, kò sẹ́ni tí kì í fẹ́ mi láyé o. Àwọn èèyàn máa ń fẹ́ mi gan, àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi gan. Walillahi alhamd, walillahi alhamd. Àtọmọdé o, àtàgbàlagbà o, àtolówó o, àtẹ̀ntì òní o, àtòní mímọ́ o, kò sí ibì kan láyé, kò sọ́kùnrin náà láyé kì í ṣe gbogbo èèyàn ni ó fẹ́ yàn tán, àmọ́ gọ́ọ̀rọ̀ ọkùnrin ni máa ń fẹ́ kí ó sọ pé òun lọkọ mi. Àdúpẹ́ fọ́lọ́run ọba àlekè ọlá, but kì í ṣe yẹn. Ẹni ọkùnrin ò lè ronú kóbìnrin bu òun kó go to that extent. Ó lè débi pé ó foul wípé n tó wọn bá fi ní ti ọ̀tá mi mọ́lé dúkìá àwọn ó yàrún sí ni. Ọlọ́run kó má jẹ́ kí dúkìá rí oorun kó lè jìnnà sí ṣaitan, because àkíyèsí tí mo ṣe ni pé kò ní onímọ̀ràn rẹ̀. Ọmọ olórí bú tí ó jẹ́ ọmọ náà dandan tó ti bára ẹ̀ ló kọjá lórí social media yẹn, ọmọ yẹn ló fi ṣe companion. Mo ti mọ̀ pé kò síbi tọ́mọ wọn bá dé tó ju bí aburú lọ, kò dẹ̀ sí tó fà wọ́n jọra wọn ni. Tó bá ipò náà ní kọ̀rọ̀ rẹ̀ ò ní mú ọmọ olórí bú lọ́rẹ̀, ọmọ ìrankíran tó wà ní US yẹn tí wọn náà bá jẹ́ tó ní kọ̀rọ̀ rẹ̀, olóríire kan ò ní mú ọmọ yẹn lọ́rẹ̀, ẹni àlùbáríkà kan ò ní mú ọmọ yẹn lọ́rẹ̀, ẹni oní bíbí kan ò ní mú ọmọ lọ́rẹ̀. Wallahi ta'ala wọn ò ní mú ọmọ lọ́rẹ̀, torí pé tó bá ṣàkíyèsí ìṣe ọmọ yẹn wàá mọ̀ ìpé ó fẹ́ bà gbogbo àwùjọ mùsùlùmí jẹ́ ni. Ìgbà tá wà ń sọ̀rọ̀ tí mo bá débẹ̀ ní appreciation, mo kọ́ kí Ọlọ́run lára bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ Olúwaṣeyì ọmọ Mákindé. Àwọn náà ni number 1 lọ́yọ̀ state. Mo dúpẹ́ fún yín gan ni gómìnà. Àánú Ọlọ́run ní kú lọ́dọ̀ yín gómìnà, oríire rẹ̀ ò ní kú lọ́dọ̀ yín gómìnà. Gómìnà ẹ kú ìjàbíamọ, ẹ kú àdúró ti ìjàbíamọ. Bẹ́ẹ̀ ṣe busy tó ní time ẹ wà available fẹ́nikẹ́ni, ṣùgbọ́n gbogbo ẹni Ọlọ́run bá ti ṣe lóríire yóò máa wò lẹ́mìí pé aburú kankan kò gbọ́dọ̀ kan ẹni tí Olúwa ọba àlekè ọlá káyé. Èmi ìmọ̀ wípé ẹ ti ẹ̀ mọ̀ mí, mi ìmọ̀ wípé ẹnikẹ́ni rí náà rí mi nínú àwọn tó ga nínú ayé, torí pé nígbà tí mo lọ sí ọ̀dọ̀ bàbá wọn ọlọ́pọ̀ èrò, wọ́n wá mọ̀ọ́mọ̀ bí mi Pàlájà Kaola ààyè sábà rí yín. Mo ní bẹ́ẹ̀ ni, Ọlọ́run kó jẹ́ kẹ́mi yóò gùn kó bá ń ṣàlékún oríire yín. Mo ní wípé nítorí pé ẹ̀rù a máa bà mí, àwọn tá a jọ já àfà wọn lọ́kàn míì tó ju ọkàn tó dọ̀tí lọ. Àwọn kì í fẹ́ kí n wà níbi àwùjọ tí àwọn èèyàn ti rí pé Kaola ló jókòó yẹn, ìmọ̀ bà wọ́n nínú jẹ́. Ìgbà tí Governor Blessed Memory, Governor Akala, ìgbà tí wọ́n wà ní orí ìjọba fúnra gómìnà ni wọ́n máa ń pè mí, Kafila mò ń fìlẹ̀, ó wù mí kó wá sọ́dọ̀ mi, mo ti ẹ̀fẹ́ gbọ́ díẹ̀, ìbá àti ẹ̀jẹ̀ pé ó bú mi ni, ọya máa bọ̀ báwọn wá bú mi. Governor Akala náà mọ̀ sọ bẹ́ẹ̀, ọmọ gbọ́ Kafila ọba àwa bú mi, ọya máa bọ̀ báwọn wá bú mi, ẹ̀yin Ìbàdàn ẹnu yín máa mú pọ̀, ẹ máa lé pọ̀, ọjà máa bọ̀ wá sọ́fíìsì mi. Ìgbà míì pẹ̀lú àánú Ọlọ́run mo lè bá gómìnà tí wọ́n máa jẹ ẹ̀fọ́ lọ àti ìgbín àtẹ̀kọ́ tútù. Gómìnà ní tí mi ìbá jẹ́ ń bẹ́ àwọn ò ní jẹ́ mọ́, àfi kí n jẹ́ ń bẹ́. Àmọ́ ìgbà ọba mẹ́wàá ìgbà mẹ́wàá kì í ṣe pé wọ́n fi nǹkan kan lọ mí nínú ìjọba o, wọ́n kàn nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi ni, wọ́n fẹ́ mi gan, walillahi alhamd. Governor Ajimobi ìgbà tí wọ́n ń ṣe khilafa kan tó bẹ̀rẹ̀ khilafa, gbogbo wọn ni wọ́n mọ̀ fúnra ara wọn ni wọ́n sọ ibi tèmi pẹ̀lú àwọn ti tán. Ìgbà tí Governor Ajimobi ń ṣe ìjọba lọ́wọ́, arákùnrin wà nínú ìjọba wọn, ó fẹ́ǹsì wa títí tí governor fi ṣèjọba tán, nítorí pé ẹ̀mí ẹ̀ máa kọ́kọ́ wà níbì kan kí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ wá wà níbẹ̀, inú máa ń bí gan. So gbogbo ọ̀nà tí ó bá fẹ́ǹsì yàn, kódà ibi ọba rí pé governor wà tó bá di pọ́rọ̀ mi máa wúlò ńbẹ̀ kò ní fàyè kí n sọ sílẹ̀, yóò máa fẹ́ǹsì mi ni. Adẹ̀dúpẹ́
níta wá fi dúpẹ́ fọ́lọ́ ni pé olúwa tí wọ́n á máa pèsè àrísìkí yarzuqu man yasha'u bighayri hisab, ọlọ́run yìí ò dákẹ́ àánú rẹ̀ títí tí gọ́vnà Ajímọ̀bí fi parí ìjọba. Ìgbà tí gọ́vnà Ṣèyí Mákindé débẹ̀, ṣáájú kí wọ́n tó débẹ̀, nínú ẹni tó campaign fún wọn ni mo wà. Kódà campaign tí wọ́n gbé wá sínú estate wa, inú Kaula International School náà ti ṣe, inú Kaula premises, ibẹ̀ la ti ṣe, tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wà ń bẹ̀. Nígbà náà ìyàwó wọn first lady wọ́n wà pẹ̀lú wa. Nígbà àtàkọ́kọ́ tọ́lọ́hun kádàrá pé kó work, kó tó di pọ́lọ́hun kádàrá pé kó work lákọ̀ọ́kọ́, kó tó wá di pọ́lọ́hun pé kó tún rọrùn lẹ́ẹ̀kejì. Ní tí mo fẹ́ lò ní pé mo dúpẹ́ fún gómìnà púpọ̀. Lẹ́yìn náà mo dẹ̀ tún wá kí brother Ṣẹyẹ. Brother Ṣẹyẹ ní PA gómìnà, mo kí yín gan, gbogbo ẹ̀yin tẹ́ wà government house, mo kí yín, government office, governor's office, mo kí yín, mo appreciate yín. Ẹ kú ìjábí a máa ń ṣe, ẹ kú fẹ́. Lẹ́yìn náà ni mo wá àtàtòpọ̀ kíkì mi lọ́dọ̀ àwọn lọ́balọ́ba ní Ìbàdàn. Alhamdulillah, Ìbàdàn ni mi ọmọ àjòrò sùn, ọmọ àjẹ̀gbín yó, ọmọ àjẹ̀gbín jẹ̀ karahun, ọmọ àfikarahun fọ́rí mu. Ìbàdàn ni ilé wa ìṣe ilé kan tẹ́nìkan lè fọwọ́rọ́ sẹ́yìn, ilé ìpìlẹ̀ ni, ara àwọn ilé tí gbogbo ayé máa ń respect ni. Ọlọ́run bá àṣàlékùn kẹ́ àbáwá Adédùbú, kò sígbà tí wọ́n lè fẹ́ gbé ẹnikẹ́ni lẹ́wọ́ wá tó máa contest, starting from federal, àwọn tó ń fẹ́ ṣe president ní Abuja, àti gbogbo wọn tó ń fẹ́ ṣe gómìnà state, gbogbo wọn pátá ni bàbá Adédùbú máa kó wá sílé wa. Ṣé pé bàbá nífẹ̀ẹ́ àwọn àfáà púpọ̀, bàbá nífẹ̀ẹ́ àwọn àfáà, kò sí ẹnìkan nínú àwọn èèyàn tí wọ́n lè fẹ́ contest, bàbá Adédùbú máa dé ọ̀dọ̀ wa, wọ́n dọ̀dọ̀ bàbá mi, wọ́n ní kí bàbá ó ṣàdúrà fún wọn, wọ́n láwọn àfáà táwọn gbẹ̀mí lé nìbàdàn rèé, táwọn gbọ́kàn lọ́lọ́run lára wọn. Alhamdulillahi rabbil alamin, bí ilé wa ṣe rí nìyẹn, atọ́lẹ̀dọ́lẹ̀ àwọn ẹni ire ló bí wa, walillahi alhamd. Ní tí màá kọ́ fẹ́ lò rèé, mo dúpẹ́ lọ́wọ́ àwọn professor bíi méjì ìyẹn ní UCH nìbàdàn. Ìgbà tí ọkùnrin yẹn ṣe ládéhùn pé dandan máa ṣù mí sí court, àwọn èèyàn wá ní pé kí n mọ̀ lọ sí court pé torí yóò ti tẹ́lẹ̀ lẹ̀, yóò ti fún àwọn adájọ́ yẹn lówó, gbogbo aburú ló máa ti ṣe, wípé kí n lọ gba doctor's report. Meanwhile ó dẹ̀ rẹ̀ mí lóòótọ́, but mi kì í lọ sí hospital, màá ní kí àwọn doctors kan wá tọ́jú mi nílé. Bẹ́ẹ̀ ni mo ti máa ń ṣe, so mo ṣàn láti lọ síbẹ̀. Wọ́n wá ní kí ló ṣẹlẹ̀ tí mi fẹ́ gba doctor report. Mo bá ṣàlàyé pé mi ìmọ̀mọ́ tí mo rà lọ́wọ́ kí ó gba góòlù, ó mọ̀ ṣù mí sí court ni. Wọ́n wá sọ fún mi pé ó dáa náà pé kí n lọ gba doctor report. Bí àwọn professor bí wọ́n ṣe tẹnumọ́rọ̀ táwọn wí nìyẹn. Taofeek, Ọlọ́run ṣàánú rẹ̀, torí Ọlọ́run jọ change o, mo fọlọ́run bẹ̀ ọ́ change o, kò sí ibi kankan tó ti lóko rẹ̀, jọ mo fi Ọlọ́run bá àlekí ọlá bẹ̀ ọ́. Ìgbà professor yìí ń sọ̀rọ̀, wọ́n ní kàfílà, ó ní agbára fún ọmọkùnrin náà. Wọ́n á ṣàlàyé series of n tó ṣe, mi ní sọ yẹn láfẹ́fẹ́, but lọ try láti change, lọ try láti change. Wọ́n sá introduce mi, wọ́n ní pé federal níbi kí n lọ sí state hospital. Nígbà mo wọnú state hospital, about 10 doctors ó ní wọ́n sọ different things tí mo ṣe. Doctor tán wá direct mi sí gangan ní Adéọ̀yọ́ hospital. Doctor yẹn wá ní Alhaja Kaula, Ọlọ́run wọlá gbogbo àṣepamọ́ yín, mùsíbà ò ní ṣe yín, ẹ̀ sí nínú ẹni táburú ó ṣe. Wọ́n ní ìkan nínú àwọn àǹtí àwọn ó bá mi lọ hajj, kò wá sanwó pé rárá, owó ẹ̀ wá kù 2 million níbi some years back. Alhaja Kaula sọ ọmọ pé ọmọ àǹtí mi lọ Mẹ́kà láì sanwó pé rárá. Ó tún wá dé láti hajj, ó wá gbọ́ wípé ó rí àǹtí mi yẹn, ó wá lọ yọ̀ǹda owó yẹn. Ó ní òsibí tí àwọn èyí ti sọ́dọ̀ la. N tó ń ṣe nínú ayé, òun fọlọ́run bí ọjọ́, mọ́ change o, mọ́ change o. Ọlọ́run tó tiẹ̀ ní kọ́wọ́ rí ó fúyẹ́ sówó kọ́ mọ́ ṣe sàárà. Ó ní ìrànràn mùsíbà ní sàárà yẹn ti dànù fún ẹ. Pẹ̀lú ògo Ọlọ́run mùsíbà òdẹ̀ nìkan ọ́, ẹni ọba ronú aburú rò ẹ́, òun ni ìwọ tó ń gbèrò private, tó ń ṣe sàárà to that extent. Tírù rẹ bá wá l'opportunity ipò di chairman alálàjì nǹkan. Ó mì pa àwọn èèyàn máa gbádùn ẹ gan. Ó mì pa àwọn èèyàn máa rí àlùbáríkà lórí rẹ gan. Àwọn èèyàn ò rore lára rẹ gan. Wallahi ó ṣe wá lóore o. Wọ́n bá kọ kíní oníkan lọ bá mi open file, náà bá gbélé mi lọ́wọ́. Ọlọ́run ló wá mọ iye tí ó pé ìgbà tẹ́ ń tajà lábí à ń bẹ̀rẹ̀ tí mo fẹ́ ṣe nìka, èmi àti ìyàwó mi, owó wa kù 10,000. Ẹ wo gbà yẹn sẹ́yìn, Alhaja Kaufila ẹ gbà, ẹnìkan ní èmi àti ìyàwó mi òun lájọ wá ṣe oríṣiríṣi ìtàn. Àwọn tó sìn mí dédi mọ́tò tó jẹ́ àwọn medical doctors. Wallahi wọ́n tó 15. Tí kálukú explain series of dáadáa. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ o. Ìrẹ̀lú ní máa tó kọ́ di mọ́lẹ̀ anfusikum min khairin onítẹ̀jìdó inda Allah. Ó tún ní huwa khairan wa a'zama ajra.
ẹnìkan ò ní ti dáadáa síwájú kó mọ̀ rí dáadáa. Mo wá gba kíní yẹn tán gbà máa bọ́nu mọ́tò máa sọ fáwọn òṣìṣẹ́ mi látòrí driver dórí gbogbo àwọn tájọ wà ní mọ́tò àtàwọn ọmọ mo ní ẹjẹ́ á lọ ọbẹ̀ yẹn èèyàn gbọ́dọ̀ mọ̀ rí ti ń lé ẹ ti ẹ̀já rí ti ń lé wa ẹ ti ẹ̀já rí nígbà tá a bá kọ̀ tá a bá ní àlọ́ mọ́mí àwọn bá mi tan náà yẹn jọ ìgbà tá a bá kọ̀ tá a bá ní àlọ́ wípé àbò ni ohun tí wọ́n sọ ni pé káwùlà ń sá ìsìn ni wọ́n sọ mí di ìyá ń sá káyìí sẹ́gbọ̀n pé Saheed Shittu gan ọ́n sá kálẹ̀ ni ń sọ ẹ bá mi tán ọ́n sá kálẹ̀ ni ń sọ wọ́n sọ mí di ìyá ń sá ká mo dúpẹ́ fọlọ́run ọba àlékè ọlá ẹ jẹ́ ká lọ bẹ̀ wọ́n lè láì alhamd ìgbà tá a wá débẹ̀ yẹn ibi mò ń lọ nìyẹn appreciation ni mò ń ṣe mo fi mọ̀ appreciate but àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ lóòótọ́ embarrassment tí mi ìrírú ẹ̀ rí mo kàn ní kóòtù ẹni tó jẹ́ adájọ́ nínú kóòtù yẹn ntọ́ ọkọ sọ ni pé I don't know you and I don't want to know you I don't know you from Adams I don't know you I don't know your name I don't do anything about you mo wá wò báyìí mo ní it's not strange kò lè dùn mí pé o mọ̀ mí torí pé o lè jọmọ àwọn ẹni eré kó jọmọ ìpìlẹ̀ kó ní bíbí kó ló mọ̀ mí ńgbà Ọlọ́run wà kẹ́mi pátápátá Sheikh Labib Lagbaji wá dé ìgbà Sheikh Labib wọ́n kọ́kọ́ fún mi ní recommendation láyé n tó sọ ni pé ẹni tẹ́ mú tẹ́ ẹni tó dúró yìí tẹ́ ẹni ọ̀ka tẹ́ ẹni ọ̀gbọ́dọ̀ jókòó yìí tó dúró yìí mọ́ ni ọmọ ìpìlẹ̀ ló dúró yìí ọmọ àwọn ẹni eré ló dúró yìí ọmọ àwọn tó nítumọ̀ nú ayé ló dúró yìí òun fúnra ara rẹ̀ ẹni Ọlọ́run wá kà sí láyé ni ẹni Ọlọ́run kàyẹ láyé ni Alájà Kaola náà lẹ́ni ó dúró báyìí ọ̀dà àkílẹ̀ ní tọ́bọ̀ Sheikh Labib Lagbaji ẹni bá wọn nájà àbànújẹ́ láyé bọ́ọ̀lù ń ṣe sọ pé gbogbo ohun tó dá lẹ́yìn ọmọ dá sí láyé tó jẹ́ pé ẹ lè rí kí mùsùlùmí ẹgbẹ́ yín ó wà nínú ìnira kan bí ẹ ṣe yọ́ǹbẹ̀ lẹ́ẹ̀mọ́ rò nínú wà ní kọ̀rọ̀ àti ní gbangba àti nínú ìṣe ẹ̀yin náà ò ní bọ́nù ìnira o ẹ̀ ní bọ́ sínú mùsíbà àwọn tó níyín orúkọ àwọn tẹ̀ ń jẹ́ yẹn yóò túbọ̀ mọ̀ ṣẹ nínú ayé yín ẹ̀ ní nájà wàràwàrà láyé ẹ̀ ní nájà kankankan láyé ẹ̀ ní nájà aburú láyé Sheikh Labib ìmọ̀ bí ń ṣe kí n tí wọ́n bá lé èèyàn parí oore Sheikh Labib parí ẹ̀ bí wọ́n bá ní èèyàn kà mọ́ra khair torí pé ọ̀rọ̀ tí Sheikh Labib sọ wá wú mi lórí débi pé máa ní òkè ọ̀dà ẹnu mi ṣẹ̀ wá gbọ́rọ̀ gbà yẹn mo ṣẹ̀ wá ní kí ló dé tẹ̀ máa mú mi lọ sí òkè kúra tẹ̀ promise wípé òkè kúra ni kẹ́ máa móbìnrin yìí lọ Sheikh Labib àlùbáríkà yín ó máa lékún oríire yín ó máa lékún ìdùnnú yín ó máa lékún àlàáfíà yín ó máa lékún ayọ̀ yín ó máa lékún dáadáa yín ó máa lékún ọlá nàbí wa Muhammad gbogbo wọn tí wọn bá ń bínú yín ní agbára Ọlọ́run ní ṣe tiwọn Ọlọ́run ní gbà fọ́tà lórí yín ọlá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn náà òun náà ni mo kí Dr. Alfulany Dr. Alfulany wá pẹ̀lú convoy mẹ́rin different car mẹ́rin àwọn tí wọ́n tẹ̀lé Dr. Alfulany wọn tó mẹ́wàá Dr. Alfulany wá wọnú kóòtù yẹn ó ní Alájà Kaola ni mo bá wá o Alájà Kaola ni mo tẹ̀lé wá o aburú kankan ò ní ṣe Kaola Ọlọ́run wọlá pé òun ló ṣe lẹ́ni ire kò ní jẹ́ kí màrún ọ̀tá ó ṣẹ lórí ẹ̀ òun ló ka Kaola yẹ tó fún ní kọlbù selim ìmọ̀ràn alábòsí ò ní ṣẹ lórí Kaola Alfulany ní pariwo báwọn nínú kóòtù ní ti ń wí ọkọ̀ sọ́nìta o inú kóòtù ó ní Sheikh Alfulany ti ń wí kí ló dé tà ní ròyìn ọ̀rẹ́ ẹbá kan ni wọ́n gbé ọ̀tá rù ẹbá kan náà dúró ní dúró wípé àwọn ọmọ bá mi sọ̀tá ni tí mo bá rẹ́nìkan tó fi ọ̀rẹ́ hàn mí ṣé mo á gbọ́dọ̀ mọ́ kí ṣé mo gbọ́dọ̀ mọ́ yìn ṣé mo gbọ́dọ̀ mọ́ appreciate ẹ̀ Sheikh Alfulany ẹ̀ ní bá wọn nájà ẹkún ẹ̀ ní bá wọn nájà òsè ẹ̀ ní bá wọn nájà àbànújẹ́ mo dúpẹ́ lórí àdúrótì mo wá kí gbogbo ẹ̀yin Kaola support mo kí yín gan o in tó mú mi bínú yín gbọ́dọ̀ mọ́ bínú ọ̀tá ẹni ò gbọ́dọ̀ tẹ̀lé ni ẹni ó bá jó lólùfẹ́ la fi ṣe companion kì í ṣọ̀tá àwọn àgbàlagbà wọn a sì ní ọ̀tá ẹni máa bá ní wọ̀tá kọ́ta ni lórí Kaola support ẹ̀yin ará Kaola support ni mo pòwó yẹn fún ọ̀tá ẹni sẹ́ ì máa bá ní wọ̀tá kọ́ta ni bóyá nìyẹn bóyá mo ṣe tẹ́lẹ̀ tó ti rò pé mo fẹ́ discipline Kaola mo sì jù lọ pọ̀ mi kì í ṣẹgbẹ́ rẹ̀ nínú gbogbo nǹkan ní ìgbà tí ayé wà ní analog tí ò tí ì sí digital tá a wà ní Radio Nigeria láti 1980s òun ni mo ti jẹ́ oníwàásí ní Radio Nigeria ìgbà tó yá tó di 1985 Alájà Ganiat Adébánjọ Alájà yìí nísìn wọ́n ń bẹ ní US èmi àti Ganiat Adébánjọ lájọ ń ṣe Báríkà Jímọ̀ ní Radio Nigeria 1995 96 97 98 àwa méjèèjì a máa ń ṣe ní bí ìgbà tí pírẹsẹ́ńtà méjì bí Alhaji Ọlálọ́mí àti Kọ́mọláfẹ́ bẹ́ẹ̀ la ṣe máa ń ju àwọn ọ̀rọ̀ yẹn ó ní different segment ìgbà tí Alájà Ganiat fẹ́ relocate
sí US nígbà tó di 1998 Alhaja Gani wá pè mí pé Alhaja Kaola mo fẹ́ kúrò ní Ìbàdàn finally in fact mo ti ń lọ Èkó lẹ́yìn náà màá sì relocate sí kúrò Nàìjíríà torí ìdí náà ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ máa ṣe program yìí mo bá bẹ̀rẹ̀ program Ọlọ́run kó jọ kó bá mi ṣàlékún kẹ́ Fàlájì Akíntayọ̀ bàbá Akíntayọ̀ ọmọ ìwò ni wọ́n dúró tì mí pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yín bolẹ̀ wà lọ́dún yẹn ẹ bá ń sọ bí ẹ wà lọ́dún yẹn ọkàn nìyẹn bí mo ṣe wá bẹ̀rẹ̀ wá sí yẹn mo ti wá bẹ̀rẹ̀ sí ní deliver lecture láti 1987 ó ní mo ti ṣe wá sí tẹ́ ẹ bá wá rò yí pé bóyá nítorí pé stature mi kéré abẹ́ máa ń wò yí pé social media ti sọ wá dẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ọ̀gbọ́dọ̀ mọ́ mọ́ra wọn Taofik gan mọ̀ pé òun bá mi ní field ni níbi wá sí ọ̀gá rẹ̀ níbi iṣẹ́ alálàájì ọ̀gá rẹ̀ lókè ní mi kódà di sin kò tí ì mọ̀ sí alálàájì ṣe di sin kì í mọ̀ ṣe wallahi kì í ṣe mùjámọ́lá o títí di mo ṣe ń sọ Taofik kò tí ì mọ̀ iṣẹ́ ájì ṣe èyí ó ṣe mọ̀ direct yóò mọ̀ kọ́ ni iṣẹ́ ájì state ó yàtọ̀ sí international ló ń ṣiṣẹ́ tí wọ́n mọ̀ iṣẹ́ gan tí kálukú mọ̀ tìbútòrò ṣe hajj àwọn tí wọ́n ṣe international ni wọ́n mọ̀ tìbútòrò hajj kìí ṣe àwọn state ìjọba ní ọba wọn ṣe gbogbo tí wọ́n ṣe lẹ́yìn kí wọ́n kàn jáde lẹ́yìn kankan àdírẹ́sì gbogbo èèyàn lẹ́yìn kankan àtẹ́ndì mítìn ìjọba Nàìjíríà àti ti Saudi ẹ mọ̀ kérò bọ̀ ẹ lọ wọn ẹrù ohun tí ẹ mọ̀ nìyẹn ọ̀gá ẹ̀ ni mí nítorí pé mò ń ṣakitiyan gẹ́gẹ́ bí ọkùnrin ìyẹn ò ní kẹ́ take me for granted gbogbo èèyàn yẹn inú ọpẹ́ ni gbogbo ẹ̀ wà mo wá kí gbogbo lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn mo kí gbogbo mọ́gàjí nílẹ̀ Ìbàdàn mo kí gbogbo àgbà oyè nílẹ̀ Ìbàdàn mo kọ́ kí Ọlọ́run tó tóbi lára bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn bàbá ìmáàmù make effort gan lórí kọ́rọ̀ yọmọ dàbá ẹ̀ Taofik yarí ni ó ní tóun bá gbé lọ́kọ̀ tó wọn ò ní sinmi kódà nínú tó sọ fún wọn bẹ́ẹ̀ ni pé àwọn aráàlú rẹ̀ gan ọ̀ka sí kéèyàn para Ìbàdàn ọ̀ka èmi sí ṣé ìlú yín níbi ìwọ ti wá ní èmi gbé ṣé mo mọ̀ yín rí ìlú yín kódà ó tún sọ pé àwọn aráalé wa lọ́jọ́ wọn aṣọ díẹ̀ ó sì ń dùn àwọn aráalé wa gan ń dùn wọn débi pé gbogbo wọn tọ́lọ́ nìkan bí mi ń dùn wọn gan nítorí pé mọ ìgbà tí bẹ́ẹ̀ nìkan bá jẹ ẹ̀yìn rẹ̀ ìwà rẹ̀ ní ọmọ wù ọ wá lọ mú ọ̀rọ̀ Mariam ọ wá play rẹ̀ lórí program ẹ̀ ó tún gbé fẹ́ranko tó wà ní US yẹn ó ní ó play rẹ̀ ọ wá borí program ọ wá ń bẹ́ẹ̀ ṣẹ́rípọ́ fẹ́ mọ̀ dá wàhálà alẹ́ níjojúmọ́ láàrin ọmọ ìyá ẹ̀ ń ṣe wàhálà débi pé gbogbo ohun tó yẹ kọ́ mọ́ wọn ní kọ́ mọ́ fi sẹ̀mí gbogbo opportunity tó yẹ kó ní lọ́ọ̀ mi ẹ̀yin ọ̀tá òjì ó ní torí pẹ́rù rẹ̀ ń bà mí bọ́lọ̀ ń ṣe wò mí ṣe láàánú tó owó díẹ̀ ni mo fún owó díẹ̀ ni mo kàn ra fọ́mọ yẹn nígbà tó ní kí n jọ kí n fún lówó kò dẹ̀ sí tó ń bà mí lẹ́rù ju pé tí mo bá tún ní mo tún gbówó tùlù fọ́mọ eléyìí kọ́ máa tún jẹ́ pé àwọn ọ̀tá ò tún lò ó òun náà lẹ tún fẹ́ máa lò yẹn màmá mi ló sì bí ṣé bá ọba lò fún mi láburú ṣé wọ́n fi sọmọ ìyá tiẹ̀ ni ṣó fi sọmọ ìyá rẹ ni kò sí tó sọmọ yẹn nígbà yẹn tó jùjọ ọmọdé lọ ọmọ èké ló ń ṣe ọkàn jẹ́ pé bọ́rọ̀ bá ti sọlẹ̀ tó bá ti lágbára ọ̀rọ̀ yẹn lè mọ́ tètè tán torí pé mẹ́mórì orí ọmọ lọ́ọ̀bẹ̀ orí ọmọ lọ́ọ̀bì ìrònú yẹn Ọlọ́run ní la tufsidu fil ardi ba'da islahiha ẹ̀yin èèyàn tá a bá ti túnlẹ̀ ṣe ẹ má balẹ̀ jẹ́ ẹ má sọ̀rọ̀ ayín dòbìlẹ̀ jẹ́ ẹ má sọ̀rọ̀ ayín dòbìlẹ̀ jẹ́ Ọlọ́run kó ṣàánú wa ẹ̀yin bàbá wa Àgbóyè mú kí yín gan bàbá wa Ìkẹ́ni Olúbàdàn bàbá wa wọn pa Hamidu Ajibade látọ̀dọ̀ yín mo kọ́kọ́ kí bàbá wa kábíyèsí náà kábíyèsí tilẹ̀ Ìbàdàn lẹ́yìn náà ni mo kí bàbá wa Ládọjà lẹ́yìn náà òun náà ni mo kí bàbá wa Ìkẹ́ni Olúbàdàn lẹ́yìn náà òun náà ni mo kí Àgbóyè Kọ́lá Dáìsí lẹ́yìn náà ni mo kí gbogbo ẹ̀yin bàbá àbá tẹ̀jọ́ lóríire láyé ẹ kú ìgbà mi gẹ́gẹ́ bí ọmọ ṣe bẹ́ẹ̀ mọ̀ pẹ́yìn lẹ bí mi ìgbà mo dọ́dọ̀ bàbá wa Ìkẹ́ni Olúbàdàn mo wá kí wọn tán wọ́n ní mo wá ní bàbá yìí mọ̀ bóyá ẹ mọ̀ mi bàbá ní mo sọ bẹ́ẹ̀ mọ́ mo mọ̀ ọ́ lọ́dọ̀ Alhaji Abdulaziz Ààrẹ Àríṣekọ́lá ìgbà tó lọ tán ní ọjọ́ tí mo kọ́kọ́ rí ọ tó o bá rí àwọn adjective tí ààrẹ fi qualify rẹ ẹnìkan ò ní rí ọkọ mọ̀ pé lóríire ni ẹ ààrẹ jẹ́ kó yé mi pé àkàndá ni ẹ ó jẹ́ kó yé mi pé ọmọ àlùbáríkà ni ẹ ààrẹ jẹ́ ó yé mi pé lóríire ni ẹ láti ìgbà yẹn kò wá síjọ́ tó lè wá sílé ààrẹ tó ò ní bá mi nílé Ààrẹ Àríṣekọ́lá mo ní wọ́n ní ààrẹ gbogbo ọ̀rọ̀ orí làárẹ̀ máa ń sọ ọwọ́ ajẹ́ rántí blessed memory bàbá wa Abdulateef bàbá wa Abdulateef bàbá tí wọ́n sì sí wọ́n ṣẹ́yẹn Oyèládé bàbá ni wọ́n máa ń kọrin yẹn níjojúmọ́ bàbá ò ní irú kàfílà ni ó bùn mí lọ́mọ irú kàfílà ni ó bùn mí lọ́mọ ọmọ tó pọ̀ ojú owó alájà kàfílà irú kàfílà ni ó
bùn mi lọ́mọ ọjọ́ yẹn bàbá